ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa ní orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúlọ́nà sinimá kan tí ó lalẹ̀ wò tá a sì ti mọ̀ káàkiri àgbáyé. Sinimá yìí ládùn gan, sinimá yìí gba akọgbè. A porúkọ sinimá yìí ní Aláya Méjì. Aláya Méjì jẹ́ sinimá kan tí ó ládùn tí ó lárinrin. Aláya Méjì jẹ́ sinimá àgbéléwò tí gbogbo èèyàn ti mọ̀ káàkiri àgbáyé. Ó dùn wò lọ́pọ̀lọpọ̀. A porúkọ sinimá yìí ní Aláya Méjì. Gbogbo ẹ lólùfẹ́ sinimá yìí tẹ́ ẹ ti wo apá kìíní ẹ rí bó ṣe ládùn tó. Ẹ má ṣàì gbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti lè rí apá kejì sinimá yìí wò nígbàkigbà tí ó bá jáde. Sinimá Aláya Méjì apá kejì ó ti ń bọ̀ lọ́nà. Ẹ má ṣàì gbàgbé láti tẹ aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní láti lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí sinimá wa nígbàkigbà tí a bá fi sinimá ránṣẹ́. Ẹ ṣé o, orúkọ mi ò yí padà, èmi ti ń tòótọ́ ọmọ aláyọ̀. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, a kí yín lọ́pọ̀lọpọ̀. Ó dàbọ̀, ó dìgbà kan náà.